bí mo ti ń sìn ọ̀tún Ọlọ́run èso sì ń bá mi jà ẹ̀ṣẹ̀ sì ń gbógun ó fẹ́ sọ mí di asáko ẹ̀kọ́ ni mo ti fẹ́ sọ. Bí mo ti ń sìn ọ̀tún Ọlọ́run èso sì ń bá mi jà ẹ̀ṣẹ̀ sì ń gbógun ó fẹ́ sọ mí di asáko. Bí mo ti ń sìn ọ̀tún Olúwa bí mo ti ń sìn ọ̀tún Ọlọ́run èso sì ń bá mi jà ó èso sì ń bá mi àṣẹ gbogbo àṣẹ gbogbo ó fẹ́ sọ mí ó fẹ́ sọ mí di àṣàkó. Rescue Miriam Abuja I can live on fight. Before this èso sì ń bá mi jà ẹ̀ṣẹ̀ sì gbógun ó fẹ́ sọ mí di asáko. Bí mo ti ń sìn ọ̀tún Olúwa bí mo ti ń sìn ọ̀tún èso sì ń bá mi jà ẹ̀ṣẹ̀ sì ń gbógun ó fẹ́ sọ mí di asáko Ọlọ́run. Bí mo ti ń sìn ọ̀tún Ọlọ́run ẹ̀sọ́ bẹ́ẹ̀ o. Èso sì ń bá mi jà ẹ̀ṣẹ̀ sì ń gbógun Olúwa. Èso sì ń bá mi ẹ̀ṣẹ̀ sì ń gbógun ẹ̀ṣẹ̀ sì ń gbógun ó fẹ́ sọ mí di asáko ó fẹ́ sọ mí di asáko. Bí mo ti ń sìn ọ̀tún èsì ọ̀tún èso sì bá mi jà ó sì bá mi ẹ̀ṣẹ̀ sì gbógun ẹ̀ṣẹ̀ sì gbógun ó fẹ́ sọ mí di asáko ó fẹ́ sọ mí.
gbèjà mi jà lágbára gbèjà mi jà lágbára. Now, Olúwa bá ń gbẹ̀san níbi kan láàárọ̀ yìí. Olúwa mi ní tàn ọ́ bí mo ṣe fẹ́ kí ẹ sọ́dọ̀ Olúwa àti Olúwa. Olúwa kí n má tàn ọ́. Ìgbàgbọ́ mi kì í ṣòdodo. Bá ń gbẹ̀san níbi kan láàárọ̀. Ìgbàgbọ́ mi kì í ṣe kí ni. Ẹ̀yin wo ni ẹ gbàgbọ́ pé Bíbélì wípé ìrètí pípẹ́ á máa ń fa ìṣọ̀bọ̀ ọkàn. Olúwa mi lè tàn ìgbàgbọ́ mi kì í ṣòdodo. Á bá kọlu nìkan láàárọ̀ ìtẹ̀sán ó yá. Ó kọ Jésù. Ó kọ Jésù. Ìgbàgbọ́ mi kì í ṣe òdodo. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì. Ó kàn. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì o. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì. 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 Ìgbàgbọ́ mi kì í ṣòdodo. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì o. Olúwa o, bá a lọ kọlu ibìkan pẹ̀lú ẹ̀san láàárọ̀ yìí o. Olúwa o, lọ kọlu ibìkan pẹ̀lú ẹ̀san láàárọ̀. Olúwa lọ gbẹ̀san níbìkan fún mi láàárọ̀. Orúkọ Jésù. Wọ́n lọ kọlu ìdìkan lọ́wọ́ ẹ̀san láàárọ̀. Ìgbàgbọ́ mi kì í ṣe òdodo. Ìgbàgbọ́ mi kì í ṣe iyèméjì. Olúwa o.